gbogbo ọmọ Yorùbá oríire ńlá leléyìí o, oríire ńlá gbà lélẹ̀. Lẹ́yìn tí gbogbo àwọn èèyàn ń pariwo lórí bí wọ́n ṣe jí àwọn ọmọ gbé ní ìpínlẹ̀ Ọ̀yọ́, àwọn ọmọ yìí wọ́n ti rí wọn, wọ́n ti gbà wọ́n lọ́wọ́ àwọn ajínigbé pẹ̀lú ìròyìn tí ó ṣẹ̀ṣẹ̀ ń wọlé báyìí ní yàjóyàjó. Wọ́n ti rí àwọn ọmọ yìí gbà lọ́wọ́ àwọn agbésùmọ̀mí yìí o. Now, bí nǹkan bí ọ̀sẹ̀ bí mẹ́ta sẹ́yìn ni mo sọ fún yín pé àwọn òjíṣẹ́ Ọlọ́run exactly wọ́n jáde lóríṣiríṣi. Wọ́n sọ pé àwọn ọmọ iṣẹ́ àní wọ́n máa padà wá. Ká tó wí ká tó fọ̀, ọ̀pọ̀lọpọ̀ àwọn òjíṣẹ́ Ọlọ́run wọ́n bẹ̀rẹ̀ sí ní gbàdúrà kíkankíkan lórí àwọn ọmọdé yìí. Tẹ́ bá dẹ̀ rántí dáadáa, ó ní the youngest bishop in Nigeria, Bishop Ọmọ-májẹ̀mú, ìyẹn Bishop Olúfẹ́mi Òtúsọ̀yà aka Ọmọ-májẹ̀mú. Tẹ́ bá rántí dáadáa, àwòrán náà lẹ́ ń wò yìí. Wọ́n jáde ńgbà yẹn, wọ́n kó àwọn kéékèèké jọ. Wọ́n lo àwọn ọmọdé yìí as a point of contact. Wọ́n lo àwọn ọmọ yẹn as a point of contact láti gbàdúrà fún àwọn ọmọ tí wọ́n wà nínú ìgbèkùn. Wọ́n dẹ̀ fún wa ní àṣẹ ọ̀rọ̀ pé àwọn ọmọ iṣẹ́ wọ́n máa mú wọn jáde, àwọn ọmọ iṣẹ́ wọ́n máa gain freedom. Bá a ṣe ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí, bí mo ṣe rí pé wọ́n release àwọn ọmọ yìí láìpẹ́ ìtàn ṣe release àwọn ọmọ yìí, ọkàn mi kàn fà lọ sí ọ̀dọ̀ bishop yẹn ni, Bishop Olúfẹ́mi Òtúsọ̀yà aka Ọmọ-májẹ̀mú. Ẹ̀yin tẹ́ bá rí pé ẹ̀ ń follow ìkànnì yìí, ẹ máa rántí dáadáa pé bishop yìí ó declare pé àwọn ọmọ iṣẹ́ wọ́n máa rí àwọn ọmọ yìí ni, pé kò yé yín, pé kò sí bí àwọn èèyàn ti lè doubt ẹ̀, kò sí bí wọ́n ṣe lè lágbára tó, because gbogbo náà la mọ̀ pé wọ́n pa oríṣiríṣi àwọn èèyàn. Bẹ́ẹ̀ ni wọ́n pa àwọn teachers yẹn, so a lot of people want to lose hope, but bishop yẹn jáde ní pé láyé sẹ̀ àní àwọn ọmọ yìí máa jáde, it's a matter of time. But ẹ wò kan tó wá ń ṣẹlẹ̀ ń sìn, ṣe ti rí pé ń sìn pé kò sí àdúrà tí Ọlọ́run ò lè gbọ́. Bẹ́ẹ̀ ni tí wọ́n bá ṣáà ti ní faith, in fact kudos to that bishop, wọ́n gbìyànjú. Now wọ́n ti release àwọn ọmọ yìí o, ọ̀pọ̀ ẹni fọlọ́. The school children and the teachers kidnapped by suspected bandits in Orire local government area of Oyo State have been rescued after about 56 days in captivity. 56 days. Now, according to a statement by presidential spokesperson Bayo Onanuga, the victims were freed through the effort of security agencies. Finally, all the kidnapped pupils and teachers in Orire, Oyo State have been rescued by our security agencies, Onanuga said. Now, he disclosed that 8 members of the kidnapping gang were arrested during the rescue operation and then are now in custody of the Department of State Services DSS. According to a statement by presidential spokesperson Bayo Onanuga, the victims were freed through the effort of security agencies. Àwọn agbésùmọ̀mí yìí wọ́n arrest bíi mẹ́jọ nínú wọn. Nǹkan táwọn try sọ ń sìn ni pé ẹ má release wọn. In fact, ẹ ṣe kinní yẹn fún wọn as usual. Ẹ ṣe kinní yẹn fún wọn. Kò ṣe pé kẹsẹ̀ rà ló máa gbé wọn fún àwọn ọlọ́pàá. At the end of the day, èèyàn kan wọ́n ọ̀gá at the top. Wọ́n àìsàn máa fún yín lówó pé kí o bó ṣe ń lọ yìí o mọ̀ náà ẹ jẹ́ ká tọwọ́ lébọ̀ ẹ wò. Àwọn ò fẹ́ gbọ́ gbogbo yẹn mọ́ because àwọn ará bíi wàhálà wọn ti pọ̀ jù. Enough is enough. Bẹ́ẹ̀ ni enough is enough. Now, bí wọ́n ti ṣe release àwọn ọmọdé yìí, at least àwọn òbí wọn sìn inú wọn máa dùn. Àlàáfíà ti bẹ̀rẹ̀ sí ní jọba o ní pàápàá jùlọ ní ilẹ̀ Yorùbá. Tí àwọn ọmọ ológun wa tí wọ́n bá continue àti máa ṣiṣẹ́ wọn bí iṣẹ́, at least gbogbo ẹ̀ máa wà okay. Tó máa fi tọkàntọkàn ṣiṣẹ́ yìí ni o. Tó máa fi tọkàntọkàn ṣiṣẹ́ yìí ni o. Lẹ́yìn tí olóyè Sunday Igboho jáde ṣe ń ríṣẹ́ everybody now. Tẹ́ bá lọ sí Edo State, gbogbo wọn sì wọ́n ti fèsì inú igbó wọn ò gbà fún wọn mọ́ kí gbogbo ẹ̀ máa lọ bẹ́ẹ̀ because àwọn arábí á mọ reason tó ń fi ṣe gbogbo nǹkan tó ń ṣe. Torí election tó ń bọ̀ náà ni kò yé yín gbogbo ẹ̀ náà àṣírí yẹn làá ti mọ̀ but
kò wá jẹ́ kó wá máa ṣẹlẹ̀ at the detriment of the masses. No, kò gbọ́dọ̀ máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀. Ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé àwọn ará bí wọ́n ti regain freedom wọn padà. Abẹ́ẹ̀ rí nǹkan bí ọmọ Yorùbá nílé lóko lọ́nà lájò ká máa jó ká máa yọ̀ nítorí pé Elédùmarè ti ṣe ohun ọ̀tun. Now wọ́n lọ sí ìpínlẹ̀ Ọ̀yọ́, ibẹ̀ ni wọ́n ti fẹ́ ibẹ̀ ni àwọn yẹn ló fẹ́ lò as a scapegoat torí àwọn ọ̀rọ̀ election wọn tó wà nílẹ̀ yìí. Gbogbo ẹ̀ náà ni àwa mọ bó ṣe ń lọ, ṣùgbọ́n Elédùmarè ju gbogbo wọn lọ. Now ká máa jó ká máa yọ̀ nítorí pé Elédùmarè ti ṣe ohun ọ̀tun. But àwọn kan wá ń béèrè pé ẹ dúró náà o, eléyìí tí wọ́n á mú àwọn ará bí because ìgbà tí mo lọ sí comment section sìn, eléyìí tẹ́ mú àwọn mẹ́jọ yìí, ṣé àwọn mẹ́jọ yìí nìkan àwọn ni wọ́n ṣiṣẹ́ yìí ni? Ṣé àwọn mẹ́jọ yìí nìkan àbí àwọn tó kù sá lọ? Because àti ẹ̀gbọ́n details akáàmọ̀ pọ̀ kàn mọ́ àwọn mẹ́jọ. Then máa kan jáde ó ní ẹ wo àwọn mẹ́jọ tẹ́ mú yìí ẹ jọ̀ọ́ torí Ọlọ́run kí wọ́n gbọ́dọ̀ jẹ́wọ́ ẹni tó rán wọn. Because oríṣiríṣi awuyewuye la ti ń gbọ́ pé àwọn tí wọ́n rán wọn gangan wọ́n pẹ̀lú àwọn tó yẹ pé wọ́n pẹ̀lú àwọn tó ń bá wa wá wọn, kò yé yín. Àwọn olóṣèlú dẹ̀ pọ̀ nínú wọn. I need wọn kan touch wọn dáadáa because we don't know the right channel that will be able to follow these people up so that wọ́n á lè sọ òótọ́, kò yé yín, so that wọ́n á lè sọ òótọ́. Wọ́n ní in the course of the rescue operation 8 of the kidnappers were arrested and then are now in DSS custody. While some of them were neutralized, there was no quid pro quo in the rescue, as one of the terrorists, a kingpin whose release was demanded by the kidnappers, is being prosecuted for his atrocities. The security agencies will give full account soon. Yes, full account yẹn gangan ni àwa need you. Now, in a video shared alongside the statement, a woman believed to be one of the rescued teachers was seen thanking President Bola Ahmed Tinubu for securing their release. The school children were also seen eating biscuits and then joining the teacher in chanting, "Thank you, sir," at the end of her remarks. Hey, Olúwa máa ṣeun. Finally, àwọn ọmọ yìí wọ́n ti gain freedom, exactly what we are thanking God for. Now ká máa dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tó jẹ́ pé wọ́n follow ọ̀rọ̀ yìí up, pàápàá jùlọ Bishop, the youngest Bishop Olúfẹ́mi Òtúnsọ̀yà aka ọmọ májẹ̀mú, ẹ kú àdúrà pẹ̀lú àwọn òjíṣẹ́ Ọlọ́run yòókù táwọn náà tí wọ́n jáde tí wọ́n gbàdúrà lórí ọ̀rọ̀ yìí pé àwọn ọmọ iṣẹ́ Olúwa máa ṣe wọ́n ní rírí. Ká máa dúpẹ́ ká máa jó ká máa yọ̀ nítorí pé Elédùmarè ó ti ṣe ohun ọ̀tun. Bẹ́ẹ̀ ni ẹ̀yin yan wa àníri jù báyìí lọ lórí eléyìí. A ó máa bẹ ọ̀bẹ níbẹ̀ iṣu àtẹ́lẹsẹ̀ abẹ̀nà o. Ẹni tó bá lámábọ̀ là ní débá kélédùà kó bùkún fún orílẹ̀-èdè Yorùbá. Ó dàbọ̀.